Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, yìí máa ṣe kékeré. La bá gbọ́ pé kábíyèsí ó ti láǹdì sí Àkúrẹ́ lọ́sàn-án yìí. Ló bá ní, láyé, Naomi, ìwọ ni ò jẹ́ n dúró síbi tó yẹ kí n dúró fún 7 days. Ọkàn wọn ò balẹ̀ lọ́hùn. Òun fẹ́ wá wo àlàáfíà àtàlàáfíà àwọn ọmọ mi, àwọn mẹ́ta àti gbogbo yín. Àtìgbà tó ti kúrò kábíyèsí, tó ti kúrò láàfin, tí kábíyèsí náà ti kúrò láàfin. Wọ́n ní kábíyèsí, ọkàn kábíyèsí ò balẹ̀ o. Kí kábíyèsí láyé pé Naomi lòun wá bẹ̀. Kí Naomi má bínú o. Kí Naomi má ṣe o. Kí Naomi má mọ̀ o. Torí ọkàn wọn sọ fún òun pé Naomi bá yarí fóun. Òun mọ bí Naomi ṣe ṣe láti wá sí ààfin. Kó tó wá sí ààfin yìí. Òun ò dẹ̀ fẹ́ kí irú ẹ̀ tún wáyé pé kí Naomi ṣàánú o. Kí Naomi torí ẹ̀ ló ṣe wá. Kó fi yèdé nù o. Torí wọ́n lóhun àti Naomi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Wọ́n sọ̀rọ̀ lánàá. Ó béèrè àlàáfíà. Wọ́n ṣe pé at the end of the day, bí Naomi ṣe kàn déédéé rí kábíyèsí tó kàn jáde tó kàn wá bá òun ní Àkúrẹ́. Bí ní ìpele ìlágbára o. Pé kábíyèsí wá sọ fún Naomi pé Naomi ìwọ ni mo torí ẹ̀ kúrò ní. Time tó yẹ kó òun lò tán lọ́hùn pé òun ò lò. Bíbẹ̀ tí òun ń bọ̀. Òun wá láti wá bẹ̀ olórí Naomi pé kó jọ kó fi yèdé nú kó má bínú gbogbo nǹkan tó lọ. Bóun ṣe rí òun gbọ́ gbogbo àwọn awuyewuye. Torí òun máa mú ìyàwó òun padà sí ààfin. Ló pẹ́ tó yọ ó pẹ́ jù pé ó ń dọ̀ṣẹ́. Pé gbogbo òun béèrè láàfin. Òun pè wọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàfin gbogbo ẹ̀ náà sọ fún òun. Wọ́n ní torí ẹ̀ ló ṣe lọ bá Naomi. Kí Naomi jọ. Ṣé rí pé ìfẹ́ Naomi àti kábíyèsí ó lágbára. Wọ́n lórí ló máa pọ̀ ọrùn ló máa pọ̀ orí. Ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Àní kábíyèsí. Kábíyèsí ẹ wá bẹ̀ ṣe máa ṣe. Táwọn olórí yẹn ò fi ní padà wá sáàfin yẹn láyé. Ó ní ìsìn tó yẹ kí kábíyèsí dúró fún odindi 7 days láti ṣe nǹkan tó fẹ́ ṣe nítorí gbogbo awuyewuye. Kábíyèsí instead táwọn olórí tó ń fẹ́ yín fún rẹ̀ tó jẹ́ pé ọlá yín, ipò làwọn ń fẹ́ àtowó yín, òun ni gbogbo wọn fi ń na ṣan, wọ́n na ọrùn fáwọn bọ̀ láàfin. Nǹkan tí ò ń ṣe tiwọn. Wọ́n fẹ́ jẹ níbi tó ń ṣiṣẹ́ sí. Wọ́n ti parọ́, wọ́n ti tanra wọn. Kábíyèsí Ọlọ́run ti wà lẹ́yìn yín already. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Kò dẹ̀ sí bọ́n ṣe lè ṣe tó. Kò sí bọ́n ṣe sọ pé ẹni ìyàwó kábíyèsí àwọn tó wá ti fẹ́ wọn ń kúrò lórí kíni. Kì í ṣe bí irú àwọn sérékòdé tẹ́kọ̀jọ. Wọn yóò lọ ni. Kábíyèsí ẹ má jọ padà sáàfin. Mo mọ̀ pé kábíyèsí gan gbogbo bẹ́ẹ̀ ṣe wà lọ́hùn yẹn. Ara kábíyèsí arákùnrin máa bu máa ṣe pé àwọn people yìí wọ́n ń tanra wọn. Wọ́n ń tanra wọn. Ẹ̀yin lẹ máa rẹ́yìn wọn, àwọn kọ́ náà máa rẹ́yìn yín o. Wọ́n ṣe sọ pé àwọn burú tán wọ́n fẹ́ kọ́kàn yín balẹ̀. Tí ẹ gbọ́ náà. Ìgbà tí wọ́n ti ẹ̀ ń sọ pé kọ́ máa mú Naomi wá, kọ́ máa mú Naomi wá. Kí ni bá lè ṣe? Tí ò bá jẹ́ pé o lè wọ̀ bílíkì wọ̀ bíà. Ànìkànjọpọ́n ló ń ṣe wọ́n. Naomi tán rí kúrò ní ẹrù ẹ̀ kí ṣó lè ní àwọn gan fẹ́ jà. Wọ́n ṣe lé Naomi kúrò. Wọ́n á ní kí Naomi ò gbọdọ̀ padà wá. Orí Naomi máa mú gbogbo wọn. Kí Naomi má padà wá sí di ẹrù ẹ̀ mọ́. Kí làwọn gan ń wá nílé onílé kó padà sílé wọn. Kábíyèsí yẹn lọ́lọ́run fi ń gbèjà yín ni Ọlọ́run máa fi gbèjà yín from A to Z. Ọlọ́run wà lẹ́yìn yín gidi, kò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Ẹ má jọ padà wá sáàfin wọn. Ẹ ti decide, ẹ ti sọ náà nìyẹn. Kọ́ má wá o. Kọ́ má padà wá o. Ogun ni wọ́n o. Ẹ má jẹ́ kán gbógun wá bá yín mọ́ láàfin. Oríṣiríṣi tá a gbọ́ kì í ṣe kékeré.
ṣé ìtàn Ashley sọ pé kán gbé adé fóun lórí, kán gbé adé sí òun lórí, òun fẹ́ jọba, òun fẹ́ òun fẹ́ ṣe òun fẹ́ delédè kábíyèsí. Níbo náà ti ń ṣe? Ṣé kábíyèsí rán iṣẹ́ ni? Wọ́n ń lé ẹ, wọ́n ń lé ẹ, wọ́n ń gé yín lóru, wọ́n ń gé yín ní ìka, ẹ ló fẹ́ ro òrùka, ẹ fẹ́ bọ òrùka nítorí pé a fẹ́ jọba, a fẹ́ ṣègbà, a fẹ́ ṣàwo. Ṣé wọ́n fẹ́ gba ipò kábíyèsí tó jẹ́ pé kò irú ò lè ever ṣe torí kò tọ́ sí wọn. Kò tọ́ sí wọn torí èèwọ̀ náà fẹ́ jẹ. Wọ́n sá kúrò ní ẹrù wọn. Ṣé kábíyèsí ti sọ pé òun fẹ́ fẹ́ wọn ni? Àṣé counterfeit ni. Kó kàn lè dùn kó kàn lè dùn Naomi ńgbà yẹn ni o. Ní kábíyèsí ṣe ni ṣèbí Naomi bínú lọ. Naomi bínú kúrò láàfin. Òun máa fi méjì, mẹ́ta, mẹ́rin, àfi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọlọ́run ló ti yọ kábíyèsí pé eléyìí tí ìbá ṣe 7 àbí 8 dẹ̀ ni. Okay, Naomi ní ìbá ṣe, Naomi ló jẹ́ kí ó jẹ́ 7 sí. Tẹ́lẹ̀ báyìí, ó fẹ́ ṣe méje tẹ́lẹ̀. Àwọn tìta, àwọn tó fẹ́ wá láti ìta, wọ́n fẹ́ wá sínú ààfin, tó fẹ́ bá Naomi, tó fẹ́ fi rọ́pò Naomi. Àwọn yẹn méjì, Títílayọ̀, Ọlọ́run ló yọ kábíyèsí. Títílayọ̀ yẹn ò tiẹ̀ ní lógo èrè àti ẹni. Wọ́n tiẹ̀ tí ì ṣe nǹkan kan lé lórí. Gàlégàlé tiẹ̀, ogun tiẹ̀, ó ju ti Títìlà lọ. Ló ní tó bẹ̀rẹ̀ tiẹ̀ gọ̀rọ̀gọ̀rọ̀. Kí ni kán wá gbọ́ pé ìgbésẹ̀ tí kábíyèsí gbé gidi gan. Pé bẹ́ẹ̀ ni wọ́n rò pé bí eré bí àwàdà pé Naomi máa padà sí ààfin. Òun náà ṣe ń gbógun. Thank God pé ogun yẹn kò borí Naomi, kò borí kábíyèsí. Orí wọn ológun ló forí ara ẹ̀ gbé ogun ẹ̀. Òun ni àwọn Naomi àti Ashley àti gbogbo àwọn tó kù. Àwọn tó kù wọ́n kéré sí nọ́mbà. Kábíyèsí ẹ tètè wá nǹkan ṣe sí i. Wọn ò ní gbẹ̀mí yín o. Àwọn náà máa forí ara wọn gbé nǹkan wọn o. Ẹni bá fẹ́mi yín, àwọn ẹ̀mí wọn náà máa fi dì. Orí wọn máa wọ̀ ni. Agbára ẹ̀jẹ̀ Jésù ẹni tó fẹ́ pé òun fẹ́ ìpalára, tó ń wá ẹ̀mí Naomi àtàwọn mẹ́ta, àwọn ọ̀bẹ́ta. Torí mo máa ń sọ wípé àwọn màlékà ni Ọlọ́run rán sí yín. Kábíyèsí mo like yín. Mo like yín, alákíkanjú ọkùnrin ni yín. Kábíyèsí, alákíkanjú ọkùnrin ni yín. Bẹ́ẹ̀ ni. Ṣé rí àwọn mẹ́ta yẹn? Kábíyèsí, Ọlọ́run á dúró tì yín. Á dúró tì yín, á bá yín wo àwọn ọmọ yín láwòye. Ikú ò ní jí wọn pa, àrùn ní sọ wọ́n lọ́jọ́. Ẹ kú ogun àjàyè, ẹ jẹ́ ẹ yè. Gbogbo àwọn tó ń set trap fún kábíyèsí àti Naomi àtàwọn mẹ́ta àti Tádéníkáwọ̀. Trap yẹn tàkúté yẹn máa mú wọn gidi gan. Wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbígbà. Ẹni bá sọ wípé òun fẹ́ fi àwọn mẹ́ta yẹn ta fèlèfèlè fún yín. Torógun yẹn gbóná girigiri, wọ́n sọ wípé àwọn máa pa. Wọ́n máa pa ta ni? Wọ́n fẹ́ pa ẹran ni àbí èèrà àbí cockroach àbí kí lẹ fẹ́ pa? Ẹni bá sọ wípé wọ́n máa mú èní, ọ̀la náà máa mú. Tí wọ́n máa bàjẹ́ ni. Ẹni bá gbójú gbóyà tó ní lọ́kàn pé òun fẹ́ pa Naomi, òun fẹ́ pa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, wọ́n fẹ́ pa Tádéníkáwọ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù, àwọn ogun ọ̀run máa dáná lé wọn lórí. Wọ́n máa fi ìrù fọ́nà. Ọlọ́run máa dáná lé wọn lórí. Á fìdí wọn sórí. Ẹ̀ṣẹ̀ náà máa dà lé wọn lórí lágbára Kristi. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ẹ ti ṣì. Ẹ ti ṣì o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá pa lára Naomi, ẹ ti ṣì. Ẹ fẹ́ jẹ níbi tẹ́ ẹ ṣiṣẹ́ sí. Ọlọ́run á bá ti yín jẹ́. Tí wọ́n bá sọ pé òun fẹ́ bá ti Naomi jẹ́, Ọlọ́run máa bá tí ẹ jẹ́. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú o, torí mo bínú gan. Mo bínú. Torí eléyìí ti pọ̀ jù. Wọ́n fi torí tí wọn ni kábíyèsí ò fi dúró fún 7 days. Bí kábíyèsí máa tún padà lọ kò tiẹ̀ yáyé wa because of torí awuyewuye.
bí Naomi ṣe kúrò láàfin kábíyèsí ò fẹ́, kò láìkẹ́. Ó dé láti wá mú ìyàwó ẹ̀ padà sáàfin. Bẹ́ẹ̀ ni, mi ò lè blame kábíyèsí o. Torí àwọn ọmọ yẹn wọ́n jẹ kábíyèsí lógún o. Naomi jẹ lógún. Kí Naomi tó padà sáàfin, kó tó padà kó máa bá òun fẹ́ kábíyèsí padà, ẹ̀ mọ̀ pé ogún ńlá lọ́lọ́run ṣẹ́ fún kábíyèsí. Kábíyèsí Ọlọ́run á wo gbogbo yín, á wò yín, á wo ọmọ yín, á wo àwọn ọmọ yín, á wo ìyàwó yín. Gbogbo àwọn ẹni bí ọkàn yín lórúkọ Jésù, kò sẹ́ni tó máa gbà kúrò lọ́wọ́ yín ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. I cover you and your wife with the blood of Jesus and àwọn mẹ́ta àti Tadenikawo. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ bá mi fi tòókù sí comment section. Ẹ ṣé gan, ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Ẹ ṣé o, bye.